kàn bá ìsọ̀rọ̀ ọdún re arẹwà ọkùnrin kọ́dára lulẹ̀ sùn wọn láwùjọ Abiodun ni ọmọ Fasaki. kàn bá ìsọ̀rọ̀ ọdún re arẹwà ọkùnrin kọ́dára lulẹ̀ sùn wọn láwùjọ Abiodun ni ọmọ Fasaki. Ọ̀yá mọ́sẹ̀ rájò wọlé lò wá òdì. mọ́sẹ̀ rájò wọlé lò wá òdì. wọ́n ti ṣọdún níwọ̀lẹ̀ aṣọ ọ̀pọ̀lọpọ̀ sí. mọ́sẹ̀ rájò wọlé lò wá òdì. orí olórí kan àgbàṣe ránṣẹ́ òwò ọmọ Fasaki. mọ́sẹ̀ rájò wọlé lò wá òdì. ọmọ mọ́sẹ̀ rájò ìjọ òbí rẹ̀ ló ti jẹ́. mọ́sẹ̀ rájò wọlé lò wá òdì. ojú ẹni bá ti rọ́dún o ọpẹ́ ní ká ṣe fọlọ́rọ̀ ọba ìrọ̀lọ́rọ̀ òun ìlòlè ebi inú bó bá gbà á kò sẹ́ni lè pè é lọ́jọ́ rárá òní ọjọ́ ìkẹwàá oṣù kejìlá ọdún ní ṣàyájọ́ ọjọ́ tí a bí olóríire Abiodun Isaac ọmọ Fasaki sínú ayé bí ẹ̀bẹ̀rẹ̀ tó ṣọdún èyí ni yóò ṣọ̀pọ̀lọpọ̀ nínú ìlera pípé nínú rere gbogbo lórúkọ lọ́rùn ọba àwọn ọmọ rẹ̀ lọ́rọ̀ mi wá bí tóbi tẹ́bì tó fẹ́ túbí ṣe àti tèmi dayọ̀ wọ́n ní kí òun wá kí bàbá olóríire tí ṣe fẹ́ bí tó sì tún ṣe fara wọ́n ní bó ti ṣe fonílé ló sì tún ṣe fún àlejò aṣọ ìrẹ́ ò wá ní fàyà lórúkọ lọ́rùn ọba àfijọ́ agbẹjọ́rò tó mòye wọn ní mòún ké sí o akọni níwájú adájọ́ adúmọ̀ọ́dún àgùntàṣọ́ lò ọkùnrin principal attorney of Fasaki and Fasaki Chambers mọ́ gbọ́ dídùn ẹnu mi adé orí ìtòsí wọn ni mòún pè lọ́wọ́lọ́wọ́ ó yá kárẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ Ìṣe-Èkìtì níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọlúlísà ibi ó ṣọ̀pọ̀ sí ṣe náà ìṣò kan tí ìṣe ó yọ tí ọ̀nà òlísà ìdàgẹ̀rẹ̀ lẹ́ẹ̀jíhàn mẹ́pọ̀ ìṣò béèrè ọ̀nà òlísà èpò àyífọ́lulé rẹ̀ ó sì yá kí n tún rẹ̀ lẹ́yìá rẹ̀ Ìkẹ́rẹ́-Èkìtì níṣẹ̀lẹ̀ ọlọ́pọ̀ tó wà ó wáyé ọmọ èrùkúlù jí ọmọ ríwà ọmọ alápáṣọpá inú bí bàbá wọn iye ìṣèbíhan iye òrìṣà òkè lọ́dà bẹ́ẹ̀ káyé bínú ọmọ ilé